Bá a tó rí àkìtàn náà re òde ìyàwó rí, ohun tí ó jẹ́ àkìtàn lónìí, ó ti jẹ́ iyebíye rí. Èyí kọ́ wa pé iyebíye kò lópin. Ẹni tí ó wà nísàlẹ̀ lónìí lè wà lókè lọ́la. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alára. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọba kì í ṣe eré, ààfin kì í ṣe ọjà. Ṣùgbọ́n ó dàbí ẹni wípé ọ̀rọ̀ ọmọdé títọ́ka ti kọjá eré lẹ́yìn ìbẹ̀wò rẹ̀ sí ààfin ọba ìlú Benin. Ní báyìí ọ̀rọ̀ Pella tí orúkọ rẹ̀ jẹ́ Habib Hamzat, ẹni tó lókìkí lórí TikTok, tí ó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí ó pè ní Nationwide State Tour, sọ pé èrò òun ni láti bẹ àwọn ọba wò, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní Benin ti di ẹnu iṣẹ́ fún gbogbo ènìyàn. Ní ọjọ́ 6 oṣù yìí, Pella wọnú ààfin ọba Benin láti rí ọ̀kan lára àwọn ayaba, ìyẹn Olórí Ebuare. Pella ya fọ́nrán nínú ààfin, èyí tí ó jẹ́ ohun tí wọ́n kà sí àfojúdi sí ọba Benin nítorí ìgbìmọ̀ àṣà ìlú Benin sọ pé ìbẹ̀wò náà kò tẹ̀lé òfin àti ìlànà ààfin. Ààfin Benin ti kéde pé wọ́n wá Pella nítorí pé kò jẹ́ ìpè wọn láti wá ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ àti láti tọrọ àforíjì fún bí ó ṣe wọnú ààfin láì gbàṣẹ. Ọ̀rọ̀ yìí ti wá tabalé ti taboko, kò wá mọ ní ọ̀dọ̀ Pella nìkan mọ́. Ìgbìmọ̀ àṣà ti dá olóyè kan dúró lẹ́nu iṣẹ́ nítorí ó fún Pella láǹfààní láti wọ ààfin. Wọ́n sì ti mú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ààfin lọ sí àtìmọ́lé ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ríran Pella lọ́wọ́ láti wọnú ààfin. Wọ́n ní ayaba Olórí Ebuare, ẹni tí ó gba Pella lálejò, ó lè pàdánù ipò rẹ̀. Èyí ti fa kíkùn nínú ààfin tí wọ́n sì sọ̀rọ̀ nípa yíyọ kúrò gẹ́gẹ́ bí ayaba nítorí ó kò gba àṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ láti gba Pella lálejò. Lẹ́yìn èyí, Pella tún lọ sí ààfin Aláké ti ilẹ̀ Ẹ̀gbá ní Abẹ́òkúta, ṣùgbọ́n wọ́n lé jáde nítorí aṣọ tó wọ̀ kò tọ̀nà. Èyí fi hàn pé Pella kò fi bẹ́ẹ̀ mọ̀ nípa àṣà àti ìṣe tó rọ̀ mọ́ àwọn ààfin ilẹ̀ Yorùbá àti Benin. Pella ti sọ̀rọ̀ jáde o. Ó sọ pé àwọn alákòóso òun ni ó ṣètò ohun gbogbo. Òun kò sì mọ̀ wípé òun ṣẹ̀ sí òfin, wípé òun fẹ́ gbé àṣà lárugẹ ni. Òun kò sì ní èrò láti kẹ́gàn ọba àti wípé àwọn alákòóso òun ti kọ̀wé sí ààfin. Ṣùgbọ́n ìgbìmọ̀ àṣà tìlú Benin ti dá lóhùn pé kíkọ̀wé kò túmọ̀ sí pé wọ́n ti fọwọ́ sí i láti wá sí ààfin. Ẹ ká dáhùn ìbéèrè yìí. Ṣé ẹ̀bi Pella ni tàbí àwọn alákòóso rẹ̀? Ta ló jẹ̀bi? Àbí àwọn òṣìṣẹ́ ààfin ló yẹ kí wọ́n ti kọ̀ fún un láti bẹ̀rẹ̀ kó má wọ ààfin? Ẹ ká fi èròǹgbà wa sínú àpótí ìfọ̀rọ̀ránṣẹ́ wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe rí, ìgbìmọ̀ àṣẹ àti ìlú Benin sọ pé ààfin kì í ṣe ibi eré tàbí ibi tí ènìyàn lè ti máa ṣe fọ́nrán láì sí àṣẹ tó fẹsẹ̀ múlẹ̀. Ẹ wá jẹ́ ká rántí pé bí a bá ń sọ̀rọ̀ fún ọmọ onílé, kí ọmọ àlejò lè gbọ́, kí gbogbo wa ṣọ́ra bí a ṣe ń ṣe eré wa láti má bàa kọlu àṣà. Juliet Fọláṣadé láti ìkànnì Jígí Alára. Ẹ bá wa fẹ́ràn rẹ̀, ẹ bá wa pín káàkiri fún àwọn ọ̀rẹ́ yín. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.